ó ṣeé ṣe kí ìpàdé òṣèlú kó wáyé láàrin ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari àti ààrẹ orílẹ̀‐èdè yìí tó jẹ́ olórí oko káfàtà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí, bó tiẹ̀ jẹ́ páwọn kan sọ pé ìpàdé náà ti padà wáyé ní ìlú London lórílẹ̀‐èdè United Kingdom, ṣùgbọ́n tí a lè fìdí ẹ̀ múlẹ̀ dásìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí. Ẹ rántí pé láti nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn lààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tó darí gbére orílẹ̀‐èdè France tó lóun fẹ́ lọ ṣe ìlò ìsinmi ọlọ́sẹ̀ méjì níbẹ̀ láti fi ṣàgbéyẹ̀wò ọdún méjì àkọ́kọ́ tóun lò níjọba àti láti fi ṣe ìjíròrò lórí nǹkan tóun yóò tún ṣe ní ọdún méjì tí sáà àkọ́kọ́ òun kù. Ṣùgbọ́n tó jẹ́ pé gbọ́sẹ̀ kejì tó yí Tinubu lòun yóò lò lọ́hùn bó ṣe pé ní Tinubu ní kò padà wálé lọ́sẹ̀ tó kọjá tó pé tó sì tó jẹ́ pé ó kéde wípé òun ò ní lè wá ó dínà ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí. Bó tiẹ̀ jẹ́ pé ọjọ́ Ajé ṣíṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà ní Tinubu ṣẹ̀ṣẹ̀ padà dé, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìdí tó fi kúrò ní ìlú Paris lórílẹ̀‐èdè France lọ sílùú London òun ni bó ṣe jẹ́ wípé ó lọ ṣe àwọn ìpàdé òṣèlú nítorí pé ìlú London ni ó ti máa ń ṣe ìpàdé àwọn olóṣèlú, ibẹ̀ sì ni ilé ẹ̀ wà tí ó máa ń fààyè gbà dáadáa. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wá gbọ́ pé ní àsìkò tí Tinubu lò ní London kó tó dé lọ́sẹ̀ yìí, oríṣiríṣi àwọn olóṣèlú yálà láti inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tàbí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò bíi Labour Party, People's Democratic Party PDP ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìní ó ń bá ṣèpàdé. Ṣáò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ní London tí Tinubu wà ni ló ti bá ààrẹ Muhammadu Buhari tó jẹ́ ààrẹ àná sọ̀rọ̀ láti bá a ṣèpàdé lórí ètò ìdìbò ọdún 2027. Àwọn tó súnmọ́ iléeṣẹ́ ààrẹ tán fàṣírí ìpamọ́ fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́ jẹ́ kó dìímọ̀ fún wa pé Tinubu fẹ́ wá àtìlẹ́yìn Buhari láti ṣàtìlẹ́yìn fún láti jẹ́ olúborí fún sáà kejì, tí wọ́n sì ní eléyìí ìlú ránṣẹ́ pè sí pé káwọn pàdé ní London kó ń bá a sọ̀rọ̀ tóun yóò sì gbé gbogbo ìnáwó tó bá gbọ́ wá sí ìlú London lórílẹ̀‐èdè United Kingdom. Lásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ kò lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá Buhari ó lọ síbi ìpàdé pẹ̀lú Tinubu lóyìn ìlú London lórílẹ̀‐èdè United Kingdom tàbí bóyá wọ́n bá dé Nàìjíríà wọn á ṣèpàdé ríra wọn. Ṣùgbọ́n Tinubu ó ti ránṣẹ́ sí pé káwọn ṣèpàdé tá a sì lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá ìpàdé náà padà wáyé kó tó di pé Tinubu ó kúrò ní ìlú London wá sí orílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ Ajé tí ṣe Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ẹ sì rántí wípé ìròyìn tí ń lọ wípé àwọn ọmọlẹ́yìn Buhari tọ́jọ́ wà nínú ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ kan tó lọ sínú ẹgbẹ́ òṣèlú APC inú ń bí wọn àti pé wọ́n ti fẹ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP. Eléyìí sì ni wọ́n ló ń ká Tinubu lọ́ra tá ló fi ń wà àtìlẹ́yìn Buhari láti má jẹ́ kí gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ tán kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP àbẹ̀gbẹ́ òṣèlú míì mọ́.